Kí ni ìbáṣepọ̀ Ugbo pẹ̀lú Ilé-Ifẹ̀? Ìgbà kan wà tí Olúgbò Ugbo Kingdom tí wọ́n sọ pé àwọn gan làwọn nífẹ̀ẹ́ o, Ilé-Ifẹ̀ yìí gangan o, pé wọ́n bá àwọn ń bẹ̀ ni. Ṣé kò ń ṣe pé arárú ìlú bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ báyìí pé Ugbo wọ́n bá Odùduwà náà bá àwọn ìyá Ugbo? Àbí ṣé ò sáwọn èèyàn ní Ilé-Ifẹ̀ ńgbà tí wọ́n dé? Bóyá ẹ mọ̀ pé àṣírí ò táṣì sọ. Tán bá sọ wípé Ugbo, ó gbọ́ tí mo sọ wípé lẹ́yìn Ifẹ̀ àkọ́kọ́, the next one was called Ifẹ̀ Òòyè Làgbò. Wọ́n rí i pé Ugbo wà nú ẹ̀. Bí wọ́n bá sì máa kí àwọn ọba Ifẹ̀ wọn ní olúwa mi Ugbo mẹ́kùn. A group of people nínú Ilé-Ifẹ̀ láyé àtijọ́ ló ń jẹ́ Ugbo. And wọ́n wà lára àwọn ìlú tó ń pè ní the owner of the actual ìlú tó ń pè ní Ìlúrun or Ìwàlẹ̀. The very first city tó serve as capital fún the nation of Ifẹ̀. Wọ́n wà lára àwọn gan ni major people. Then ara wọn ni the majority of àwọn èèyàn ti wá spread. Ọ̀hádìlẹ̀ ẹnìkan wà nífẹ̀ẹ́ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Ugbo. Hardly. Ugbo mẹ́kùn ni wàá gbọ́. Bí èèyàn bá lọ sí ẹ̀yà máa gbọ́ Ọ̀ṣẹ̀rẹ̀mọ́gbò. Gbò yẹn máa wà nú ẹ̀. Torí pé country yẹn was Ifẹ̀ Òòyè Làgbò. So wọ́n wá jẹ́ part of àwọn tí wọ́n jọ ń ṣèjọba nírànjé. Wọ́n gbàgbé pé mo ti mention ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí capital wà tí wọ́n sún káàkiri because confederation ni wọ́n kọ́ ṣe nífẹ̀ẹ́. Later ni wọ́n ẹ̀ṣẹ̀ wá sí complete monarchical whatever confederation. Bí ká sọ wípé à ń ṣe federal whatever. So tí wọ́n bá ṣàkóso tán wà kúrò, èmi náà tún ṣe wà kúrò. Later on ẹ̀ṣẹ̀ wá fìdí ìjọba múlẹ̀. Ìjọba from father to son, which started with ẹni tí wọ́n ń pè ní Ẹ̀kẹ́yìnwá tó jẹ́ bàbá fún ẹni tí wọ́n ń pè ní Ọba Makin Ọ̀sán gangan, tó wá jẹ́ ọmọ fún ẹni tí wọ́n ń pè ní Ọba Lùfọ̀n Ògbógbòdìrìn. Bí àwọn Ugbo ṣe lọ nìyẹn. tó tán bá sọ pé àwọn Ọba Lùfọ̀n náà nílé-Ifẹ̀ Ugbo ni wọ́n. tán bá sọ pé Ọba Makin nílé-Ifẹ̀ Ugbo ni wọ́n. tán bá sọ wípé àwọn ará Mọ̀rẹ̀ majority wọn Ugbo ni wọ́n. tán bá sọ pé ará Àlórómù Ugbo ni wọ́n. So tán bá sọ̀rọ̀ t'Olúgbò bá sọ wípé ọmọ Ifẹ̀ làwọn, he was right or he is right. He is right. Tó bá sọ pé láìní àwọn làwọn yẹ káwọn máa jọba nílùú, he might be right because àwọn tá a mọ̀ sí ilé Ọba Lùfọ̀n ọba ni wọ́n nífẹ̀ẹ́. Àwọn tá a mọ̀ nílé Ọba Makin ọba ni wọ́n nífẹ̀ẹ́. So tóun bá ti jẹ́ mẹ́mbà wọn, so wọ́n lè jọba nífẹ̀ẹ́ ni wọ́n ń sọ yẹn pé ibi táwọn ti wá àwọn lè jọba nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ kì í ṣe ilé Ugbo nìkan. Kì í ṣe ilé Ugbo nìkan because àwọn kan nílé ọlá àwọn Ọ̀rànmíyàn yẹn. Àwọn yẹn onílàbí táwọn ti wá. Bó lè jẹ́ pé àwọn náà fara pẹ́ Ugbo. Kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn wọn náà tẹ́ẹ̀ ní padà join ni wọn lápá ibìkan pẹ̀lú Ugbo. So èmi ò rí àwọn kíní òun ṣe big thing. Àwọn èèyàn after all bàbá tó sọ̀rọ̀ wọn ò gbélé Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn wọn tán dẹ̀ sọ mo ti listen sí, mo rí wípé àwọn ará Ifẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀. Wọ́n bá níyàn ń ṣe politics ìṣàkóso èmi nígbà àbẹ̀mọ́ aláwo tí mo mọ̀ nílẹ̀ Yorùbá jù láyé àwọn Ifẹ̀ ni. So ẹni ìtàn tẹ́ bá gbọ́ lẹ́yìn ìta ẹ béèrè lọ́wọ́ wọn, àwọn Ifẹ̀ á ní nǹkan sọ sí. Tẹ́nìkan bá ti wá fẹ́ bóyá ẹnìyẹn fẹ́ òun ti ń wá loophole tẹ́lẹ̀ tó bá ti wá gbọ́ ohun tí Ifẹ̀ sọ lápá ibìkan ṣe mọ̀ èèyàn lè wé láṣọ dáadáa, èèyàn wá present ẹ̀ bóyá tẹ́ òun lọ́rùn. So tẹ́ni tó sọ̀rọ̀ kí bá padà gbọ́ ní bẹ́ẹ̀ kọ́ ni mo sọ àmọ́ ti sọ, àwọn èèyàn ti bá wé láṣọ. Ohun tí mo rí níbẹ̀ nìyẹn kì í sọ̀rọ̀ kìíní. Bàbá ò parọ́ pé Ugbo nífẹ̀ẹ́.
àbí láti Ifẹ̀ ni Ògbó ti wá is right ọtí dọ̀la àwọn Ògbó náà ni wọ́n lẹ́nu jù ń bẹ̀ nílé Ifẹ̀ then wọ́n ní tó bá yẹ pé bàbá sọ wípé àwọn làwọn wá yẹ káwọn wà ní orí àpèrè ní Ilé Ifẹ̀ then he might be right àdínbìn kó jẹ́ wípé wọ́n ń gbé nílé kí wọ́n ti wá gẹ̀ẹ́sẹ̀tì wọn lọ́dún 1957 àmọ́ wọn wá sílé wọn ò gẹ̀ẹ́sẹ̀tì wọn 1957 wọn sì lè gẹ̀ẹ́sẹ̀ tí wọ́n mọ́ báyìí. lọ́wọ́ pé àwọn ti wá gẹ̀ẹ́sẹ̀ àfi tí wọ́n bá ẹ̀ṣẹ̀ wá lọ bájọba pé ilé wa o ṣùgbọ́n wọ́n wá béèrè lọ́wọ́ wọn nísìn ìgbà wo lẹ ti kúrò nílé wọ́n wá láwọn kúrò nílé ní 1500 years ago ìjọba wa ní níbo lẹ wá wà á ní a wà ní ẹsẹ̀ odò àwa la wá ń jọ èmi gangan àwa là ń jọba ń bẹ̀ bàbá ẹ ti jọba ń bì kan ẹ má jà tún kó má dà nǹkan rú ẹ jẹ́ káwọn tó wà nílé yìí máa ṣe so that angle tí gbogbo ọ̀rọ̀ yìí ṣe bí ọ̀rọ̀ tó yẹ kó jókòó kan fi rẹ́rìn kókà kú kúrò lórí ẹ̀ ni kò yẹ kó jẹ́ nǹkan kan ifun kì í ṣe ní ayé AI ìtawà yìí tí wọ́n máa Google nǹkan kan báyìí tí AI á sọ pé báyìí lórí ẹ̀ tún sọ fún AI yẹn pé ohun tó sọ yẹn ò correct o báyìí ni AI tún dúpẹ́ lọ́wọ́ yín pé thank you òun á ṣiṣẹ́ lé lórí so AI gan wà reliable.